ní wẹ́rẹ́wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ọjọ́ náà mọ̀ ń súnmọ́ lé ṣe àwárí ẹ̀bùn rẹ fi ẹ̀bùn rẹ hàn. Iléeṣẹ́ àwa akọni talent hunt à ń ṣe ṣíṣe àwárí ẹ̀bùn fún àwọn tó bá ní ẹ̀bùn. Òtòǹpòrò bàbá wìlẹ́sà bá àpìtàn ilẹ̀ Yorùbá tẹ́pẹ́pẹ́ àwọn akọni talent hunt ọkọ̀ ọmọ ṣàléwà bẹ̀kẹ́ ẹ̀kú iṣẹ́ o. Àṣà àti ìṣe Yorùbá ẹ jáde lárugẹ. Sí ẹ̀bùn ẹ̀dá a máa ń lànà fẹ́ dà tẹ́lẹ̀bù má fẹ̀bùn rẹ̀ pamọ́. kírò yìí ó lè ṣẹ ló mú Ìdòwú Jágẹ́dẹ́ Òtòǹpòrò bàbá wìlẹ́sà ṣàgbékalẹ̀ ìṣàwárí ẹ̀bùn àkọ́kọ́ irú rẹ̀ lẹ́lẹ́ iṣẹ́ àwọn akọni. gbogbo àwa tá lẹ́bùn ijó àṣà jíjó orin àṣà àti ìlú àṣà lẹ́gbẹ́lẹ́gbẹ́ làǹfààní yìí wà fún o. 10,000 péré owó ìdákọ̀mú lẹ́gbẹ́ yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ kópa Tuesday ọjọ́ keje oṣù kẹrin ọdún yìí lọ́jọ́ àṣekágbá ìdíje àti fàmì ẹ̀yẹ dánilọ́lá nínú ilé ńlá láàfin Ọ̀jájá táwọn tó bá gbégbá orókè nípò kíní èkejì àti kẹta ó ti fẹ̀bùn ńlá ṣèfàjẹ́ a ó sì polongo ẹgbẹ́ yìí fáyé gbọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn akópa náà máa gbàwé ẹ̀rí mo kópa pẹ̀lú ẹ̀bùn tó jọjú àyè sì wà fún gbogbo àwa tá a fẹ́ dìlú mọ́ká nídìí iṣẹ́ pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣàn àtẹ̀rí orí ìtàgé láti wá gba fọ́ọ̀mù fún ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ìwé ẹ̀rí tó yẹrantí láti kópa nínú talent hunt tàbí kọ́sẹ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ kàn sí wa lọ́fíìsì wa nọ́mbà 52 mọ̀rẹ́ abẹ́ẹ̀gì mọ̀rẹ́ Ilé Ifẹ̀ tàbí kẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08075214640 Òtòǹpòrò bàbá wìlẹ́sà lónìí jẹ́ kí ẹ̀bùn rẹ sọ́ọ́dùgù àgbáyé. Ẹ̀bùn rẹ bó o láyé ṣe máa rí ẹ eléyìí tí mò ń ṣe ń sìn mò ń lò ní tí mi ì bá lo ẹ̀bùn yìí bó làwọn èèyàn ṣe fẹ́ rí mi bó ni wọ́n ṣe fẹ́ mọ̀ mí. Ẹ wo àwọn iléeṣẹ́ kan tó yẹ pé tán bá tiẹ̀ ti àwọn tó bá ti tọ́ ìpolówó ọjà wò tó ń pè ní advertisement tó ń bá ti tọ́ wò wọn ò fẹ́ kúrò ń bẹ̀ mọ́ wọn ò ní fẹ́ kúrò nídìí advert mọ́. Ìdí ni wípé tí wọ́n bá polówó ọjà tàbí kí wọ́n lo jingle wọ́n pe àsìkò kan ní hot time. Hot time ẹni àsìkò tí àwọn èèyàn sábà ráyè gbọ́ rédíò àwọn hot time nìyẹn. Tí wọ́n bá lò ó kéré ju èèyàn bíi 40 million máa gbọ́. Iléeṣẹ́ àwa akọni rèé à ń sọ wípé gbogbo ẹ̀ tẹ́ bá ní ẹ̀bùn ẹ wá ṣe àwárí ẹ̀bùn yín ẹgbẹ́ ẹ kóra yín jọ tí ẹ mọ̀ tá bá tiẹ̀ ní kí orí kọ̀ọ̀kan wá máa gba fọ́ọ̀mù bóyá 10,000 wọ́n lè sọ púpọ̀ jù ṣùgbọ́n ẹgbẹ́ tẹ́rí àwọn ẹgbẹ́ àwọn àìmọye àwọn ẹgbẹ́ tí wọ́n ṣeré ìbílẹ̀ tó máa ń ṣe cultural dance eré ìbílẹ̀ káàkiri ẹ̀yin náà ẹ wá gba fọ́ọ̀mù àwọn onítíátà tampa ni ẹ ní ANTP ni àwọn movie ambassador ni àwọn nantap ni lóríṣiríṣiríṣi ẹ kóra jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀bùn ń bẹ fún ipò kíní ipò kejì ipò kẹta gbogbo àwọn tó bá sì wá kópa ń bẹ̀ náà tó bá wá kópa nínú iṣẹ́ yìí ló máa gba ìwé ẹ̀rí pé mo kópa wọ́n á tún gba ẹ̀bùn tó jẹ́ pé ó tún wọ́ọ̀tì owó tí àwọn gan san. Ẹ̀yin tẹ́ bá ní ẹ̀bùn yìí ẹ mọ̀ bóra yín mọ́lé 10,000 naira ojú òpó tí ẹ lè pè sí ní 080 75 21 46 40 080 75 21 46 40 lójú òpó tí ẹ máa pè sí tẹ́ bá fẹ́ gba fọ́ọ̀mù. Ẹ̀bùn ẹ̀dá nílànà fún ẹ̀dá o ẹ̀bùn ẹ̀dá òun nílànà fún ẹ̀dá ìwọ náà wá gba fọ́ọ̀mù lónìí ẹ kóra yín jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ April 7 ni yóò wáyé. Àìmọye àwọn iléeṣẹ́ tí wọ́n darapọ̀ mọ́ wa tá a lè mọ̀ dá orúkọ wọn báyìí fún ìdí kan tàbí òmíràn àti fẹ́ mọ̀ dá orúkọ àwọn iléeṣẹ́ báyìí tó bá ti wá tó àwọn àsìkò a wá mọ̀ dárúkọ iléeṣẹ́ báyìí ni wọ́n pákéjì ètò yìí. Ẹ̀yin tẹ́ bá ní kò sọ́jọ́ orí ń bẹ o kò sí ọjọ́ orí ń bẹ pé bóyá ọmọ kékeré ni o ọmọ kan wà tó jẹ́ pé ó lu ìlù bíi 10 nígbà tí wọ́n ṣe ọdún ọlọ́jọ́ ní ààfin kábíyèsí Ọ̀nìrìṣà. Ẹ̀bùn tí ọmọ yìí gbà àkọ́kọ́ àwọn gúrùpù wọn sàdánkátà fún wọn ọmọ yìí tún kó oríire bá gúrùpù yẹn pé mo kò sọ́jọ́ orí ń bẹ òjọ́mọdé ni òjí àgbà ni kódà ọba ìjárúgbó
ò bá ìjárúgbó tó bá jà ti mọ jójó tó bá ti mọ ìjójó tó sì morin kọ tó jẹ́ ti ìbílẹ̀ tó jẹ́ ti àṣà tó bá ti mọ jójó tó morin kọ tó jẹ́ ti àṣà ẹ wá gba fọ́ọ̀mù 10,000 ní ilé-iṣẹ́ àwa akọni talent hunt lẹ́ẹ̀kan sí 080 75 21 46 40 080 75 21 46 40 ní owó tẹ́ fi gba fọ́ọ̀mù ẹ kóra yín jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀yin tẹ́ bá sì fẹ́ kọ́ nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ kàn sí ilé-iṣẹ́ wa ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ nípa bá a ṣe ń gbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn ẹ wá gba fọ́ọ̀mù tẹ́ bá gba fọ́ọ̀mù ẹ tún san owó iṣẹ́ training oṣù bíi 3 la fi kọ́ yín ẹ̀yin náà á sì di ẹni ìlú mọ̀ọ́ká àwọn ilé-iṣẹ́ rédíò tẹ́ ti máa practice náà tẹ́ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run ìrọ̀rùn náà ni gbogbo ẹ̀ náà máa bá dé ṣùgbọ́n kókó ni wípé ẹ jẹ́ kí àwa fún ara wa kọ́kọ́ jáde ó ṣòro kí n tó lọ mọ́ sínú ilé ẹ̀yà mọ́ ìbọ̀ ẹ mọ́ jáde òun náà la ti ń sọ gbogbo rédíò ló ń gbé kínní báyìí nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo ibi tí wọ́n bá ti ń gbọ́ wa ni ìbàjẹ́ Oǹdó ìbàjẹ́ Èkìtì ìbàjẹ́ Kwara ìbàjẹ́ Kogi tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa a ti ń sọ lórí rédíò káàkiri ó kéré jù rédíò bíi 10 náà ń gbé lọ́wọ́ báyìí yàtọ̀ sí ìta àṣẹ lórí social media lágbára Ọlọ́run gbogbo wa láàrí ẹ̀bùn wa lò torí ẹ̀bùn ẹ̀dá náà nílànà fún ẹ̀dá tọ́ ó tó ń kúrò bá wí lẹ́sà àtúpá ilẹ̀ Yorùbá bá a pìtàn ní gbogbo ilẹ̀kílẹ̀ orí olórí òmò ní kó ìrìṣẹ́ tí gbogbo wa ṣe ire o.